ariwo àwòkọ́ ni music ẹ bá bẹ ìyá yín ilé òòṣà ó lè ṣe ó ṣe ìbọn tẹ́gbẹ́ ìyá ẹ máa kú ẹ ṣáàrì wàhálà ẹ ṣáàrì. ìyàwó ojú wọn ẹ ṣáàrì ẹ bẹ́ wò ẹ bá bẹ lọ́ba àlọ́ máa bẹ ẹ máa Èkó Ségò. ṣé ń gbọ́ Èkó Ségò. ṣe gbọ́ ọ̀kan tí bàbá yẹn sọ ń bẹ̀ yẹn ó ní Èkó Ségò Èkó Ségò ẹni tẹ́ ń wò yìí òun ni mò ń sọ fún yín pé Ìṣọ̀lá Kúkù tí ajá Zaria gé jẹ ilé Zaria ló ń gbé wọn àti Zaria lọ́jọ́ máa ń wà òun ló ń pè rẹ̀ ní second in command Zaria nínú Òṣòdì ń bẹ̀ gbogbo àwọn ọmọ Òṣòdì ló mọ̀ ẹni tẹ́ ń wò yẹn gbogbo ọmọ Òṣòdì ló mọ̀ ó ń sọ ẹ listen dáadáa màá tún play gbogbo ẹ̀yin bloggers ẹ bá mi gbé show yìí ẹ bá mi gbé káàkiri kẹ ẹ jẹ́ kẹ máa mọ̀ pé wo nǹkan tí Ségò fẹ́ sọ Èkó dà à ń sọ fún yín pé violence ni Ségò ò lè tó Èkó Ségò ní charisma tó lè fi tó Èkó Ségò onígànràngànràn ni Ségò onígbéraga ni ẹ ti máa rí nínú ìwà ẹ̀ ẹni yìí ń pariwo ó ní Èkó Ségò tẹ bá bẹ́ pistol ló wà lọ́wọ́ ẹ̀ o ó ní ìṣòro wà lọ́wọ́ òun o ṣeréṣeré kọ́ o ṣẹ́ni pé bí Zaria ṣe wá ṣiṣẹ́ lòun náà ṣe ń ṣe wà tí Zaria lọ́jọ́ ń gbé ilé Zaria ló ń gbé bọ̀bọ́ yìí ni mò ń sọ pé bọ̀bọ́ kan ń tẹ̀lé Ségò ó ń tẹ̀lé Zaria tó ń tẹ̀lé ajá Zaria ti gé bọ̀bọ́ ìjẹ́rí ajá Zaria ó ti gé bọ̀bọ́ ìjẹ́rí bọ̀bọ́ yìí mo ní kó ṣí ẹ̀yìn ẹsẹ̀ ẹ̀ ṣe ti rí pé pistol ló wà lọ́wọ́ ẹ̀ ìbọn tó wà lọ́wọ́ ẹ̀ ìbọn ọlọ́pàá ni bọ̀bọ́ yìí ló pamú nígbàtí Zaria tọ́lọ sí Òṣòdì tọ́fẹ́ jà lóṣòdì bọ̀bọ́ yìí ló pamú yẹn o bọ̀bọ́ yìí ló pẹ́ tí wọ́n sọ pé ìbọn wà lọ́wọ́ bọ̀bọ́ yìí ṣùgbọ́n kò ṣó ẹ̀ létà ó tún wá padà ṣe fídíò ṣe rí pé èdì yẹn ló ń dì wọ́n èdì tó ń dì wọ́n yẹn òun ló tún wá ṣe fídíò fún ara ẹ̀ fídíò yìí ó ń ṣe níṣẹ́ pé kò sí nǹkan kan torí pé Ségò ti fi wọ́n lọ́kàn balẹ̀ pé ẹni tó wà lẹ́yìn àwọn nínú Èkó yìí kò sọmọ olúwẹ̀ pé kò sí ọ̀ràn tẹ́ bá dá ní gbogbo Èkó ní gbogbo Nàìjíríà federal òun máa yọ ọ̀rọ̀ yẹn òun mo ṣe máa padà play yẹn náà fún yín o pé Ségò ní kò sí nǹkan kan sí ẹni ìsìtẹ́ni táwọn bá ṣe àṣegbé àmújẹgbé ni Ségò ló ń pàṣẹ Ségò ló lè kó Èkó Ségò Èkó Zaria ẹ tuntun gbọ́ mo fẹ́ kẹfẹ́ ẹjọ́ ẹ fetí balẹ̀ dáadáa o ẹ fetí balẹ̀ dáadáa ó yá sọ̀rọ̀ lọ ẹ fetí balẹ̀ dáadáa kẹ máa gbọ́ nǹkan tó sọ. ó ṣàríwo àwòkọ́ ni music ẹ bá bẹ ìyá yín ilé òòṣà ó lè ṣe ó ṣe ìbọn tẹ́gbẹ́ ìyá ẹ máa kú ẹ ṣáàrì ó ṣàríwo àwòkọ́ ni music ẹ bá bẹ ìyá yín ilé òòṣà ó lè ṣe ó ṣe ìbọn tẹ́gbẹ́ ìyá ẹ máa kú ẹ ṣáàrì ó ṣàríwo ìyá ẹ máa kú wàhálà ẹ ṣáàrì. ìyàwó ojú wọn ẹ ṣáàrì ẹ bẹ́ wò ẹ bá bẹ lọ́ba àlọ́ máa bẹ yín kú pa yín ẹ máa kú wàhálà ẹ ṣáàrì. ìyàwó ojú wọn ẹ ṣáàrì ẹ bẹ́ wò ẹ bá bẹ lọ́ba àlọ́ máa bẹ ẹ máa kú Èkó Ségò ilé ìṣe bọ́lísì òyìnṣó ni òyìnṣó. ṣẹ́gbọ́n àbẹ́gbọ́ Èkó Ségò Èkó Zaria Èkó Ségò Èkó Ségò Èkó Zaria Èkó Ségò Èkó ẹ ṣáà gbọ́ dáadáa Èkó Ségò Èkó Zaria àbẹ́gbọ́ dáadáa Èkó Ségò Èkó mi gbé kọ́ọ̀lù Èkó Ségò Èkó Zaria jẹ́ tún rìváì padà jẹ́ rìváì kìíní yìí ń bọ̀ padà. ó ṣàríwo àwòkọ́ ni music ẹ bá bẹ ìyá yín ilé òòṣà ó lè ẹ bẹ́ wò ẹ gbọ́ o ẹ bá bẹ lọ́ba àlọ́ máa bẹ ẹ máa kú ẹ gbọ́ o Ségò Zaria ṣètìgbọ́ ó tẹnumọ́ ó ní Èkó Ségò Èkó Zaria ṣé mo pé ẹ̀yin èèyàn mi láti àìmọye ìgbà ni mo ti máa ń sọ fún yín pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí
mo sọ fún yín pé inú Zaria inú Sego gangan ló wà behind gbogbo nǹkan yìí wàhálà tó ń ṣẹlẹ̀ tó fẹ́ máa ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ Sego gangan ló wà behind ẹ̀ if not ẹ jẹ́ fún yín ní ẹ jẹ́ ṣe analysis mẹ́ta fún yín àwọn point mẹ́ta. One, ìjà wo ló lè wà láàrin Olúọmọ àti Sego tó lè wá dìjà tó báyìí kí ni Sego fẹ́ Sego lòun fẹ́ chairman kóun ṣàdìjẹ chairman kí ló Olúọmọ fẹ́ Olúọmọ lòun fẹ́ president òun fẹ́ lọ sí president Olúọmọ ti jáde lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ láti declare Sego pé you will be the next chairman tọ́lọ́run bá ti fẹ́ now wọ́n wà lójú gbangba wálíà ẹ̀yin èèyàn ọlọ́gbọ́n ni mò ń bá wí o ẹ má wà sentiment ẹ sọ òótọ́ ọ̀rọ̀ Olúọmọ nawọ́ Sego sókè pé tóun bá ti kú o Sego will become next chairman ṣé kò yẹ kí inú Sego ti rọ̀ kó dẹ̀ ṣe kí ni kó jẹ́ gbogbo ìjà tó bá wà láàrin wọn kó parí kó dẹ̀ máa bó Olúọmọ ṣe lọ kó má fi lapsi sílẹ̀ kíjà kọ́kọ́ ṣẹlẹ̀ mọ́ kódà irú àwa tá à ń sọ̀rọ̀ yìí legacy a ní lọ́rọ̀ kankan tá a fẹ́ wá sọ ìgé Sego a kò máa ṣe nǹkan míì ni a máa ṣe nǹkan mi a lè máa ṣeré lórí Facebook kò ní síjà everything a máa lọ peacefully ṣùgbọ́n torí pé Sego jẹ́ violent person Sego ò respect governor Lagos State Sego ò respect the president of Nigeria tó jẹ́ aṣáájú Sego ò respect àwọn tó wà lẹ́yìn ẹ̀ gangan àwọn tó ń pàṣẹ Sego fúnra rẹ̀ ní ìgbéraga ló wà lára ẹ̀ Olúọmọ ní you will become the next state chairman ó náwó ẹ̀ sókè ìjà wo ló tún fẹ́ wà nú ẹ̀ tẹ́lẹ̀ parí láàrin ara yín one. Number two, láti ìgbà yẹn mi wá jáde pé ó yẹ kíjà parí báyìí everything settle still yet àwọn tó ń ṣépè fún Olúọmọ Sego ever one day kó jáde kó wá sọ̀rọ̀ pé gbogbo ẹ̀yin tó bá bú Olúọmọ èmi lẹ́ ń bú o anybody tó bá dẹ̀ bú Olúọmọ màá treat fọ́kọ̀pù ẹ̀ torí mi ò rán yín iṣẹ́ but kò ever one day láti jáde láti sọ̀rọ̀ yẹn òun ló ń fún èmi ní òun ló ń bí èmi nínú pé bọ̀bọ́ yìí ò make a correction ò dẹ̀ fẹ́ settlement lẹ́yìn yẹn lòun náà wà lórí podium ló ń sọ̀rọ̀ tó ní ẹni tó bá gbàgbé nǹkan síbi kó wá mú o ló ń fi òkò ọ̀ràn ránṣẹ́ sí Olúọmọ lẹ́yìn ẹ̀ làwọn ọmọọṣẹ́ náà ti ṣe oríṣiríṣi series of video tó ti yé but èmi ò ní time fáwọn mi kò sẹ́ni tó lè jáde tí mo lè dá lóhùn Sego gangan lèmi bá lọ́rọ̀ èmi ò bá wọn yẹn lọ bí you everybody ẹ̀ bá tó 200 kẹjáde ká máa ṣe fídíò fún mi àti yóò jọ sí nínú kájọ fìdígbòdì mo mọ ẹni tí mo tó mo dẹ̀ mẹ́ni tí mo jù mo dẹ̀ mẹ́ni tí mo lè bá ta kò ń ṣẹ̀yìn so ẹni bí o tó bá dé nǹkan sọ ń pa mi je m'en fous mi ìran yín ṣẹ́ now torí pé Sego gangan lálábùkù èèyàn mo dẹ̀ fẹ́ káyé máa rí pé alábùkù ni torí mo ti pèsè àkíyèsí many times pé ẹ jẹ́ kó gún mi bẹ́ẹ̀ kò fẹ́ kó gún mi torí pé violence yẹn gangan ló fẹ́. Number 2, ẹ tún wo èyí tó ṣẹlẹ̀ ní Ọjọ́ta láìpẹ́ yìí CNG Olúọmọ tún jáde pé Sego ló máa ṣe kí ni ló máa lead kí ló ń gbénu bọ̀bọ̀ yìí àwọn owó ló wà lẹ́yìn ẹ̀ ló ń sọ fún pé máa lọ kò sí nǹkan kan pé àfi kó ṣáà máa bó Olúọmọ jà lọ tó bá dẹ̀ pé o believe pé Olúọmọ ló máa bájà torúkọ ẹ máa fi hàn kárí ayé irọ́ ni ẹni ẹ̀tẹ́ ló máa padà dì torí pé Olúọmọ ò ṣe dáàgì wálẹ̀ sánmọ́ ò lè wálẹ̀ torí pé ó jura wọn lọ tó ti yẹ torí pé Ọlọ́run gbà fẹ́ nìkan jẹ nìkan lọ ìgbà tí mọ́ínmọ́ín ṣoge ìhòòhò làkàrà wà ìgbà tí Olúọmọ ti ń rèn táyé ti ń gbọ́ Olúọmọ ò tí ì jẹ́ nǹkan kan so jẹ́ kó a mú yẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní mi ìtẹ̀lé yẹn ká comment ẹni kan tó bá ń wù yẹn kọ nínú comment àfẹ́yìn torí yín bá kú torí yín bá dàrú lẹ́yìn ní gbọ́ mi yé ẹni tó bá gbọ́ mi yé ó máa mọ̀ pé Sego gangan ló ń dá wàhálà lẹ̀ kí ló tún fẹ́ kó Olúọmọ ṣe fóun Olúọmọ ti náwó ẹ̀ sọ pé ìwọ ló máa become next chairman kí ló tún fẹ́ tí yóò fẹ́ kí peace reign now gbogbo nǹkan tí Zaria ń ṣe tẹ́lí Zaria tó ń ṣe tó ń káàkiri yẹn tí Zaria ń bẹ́ kiri yẹn Sego mọ̀ sí torí pé Sego àti Zaria ló jọ wà lálẹ́ ẹjọ́ yẹn mọ́jú kí Zaria tó wá sínú Òṣòdì gẹ́gẹ́ Sego bá ti jáde síta tó ti condemn violence against Olúọmọ bí irú anybody tó bá fò sókè against Olúọmọ òun ló ń bájà ṣe mọ̀ pé kò ní fún irú Zaria yìí ní audacity láti máa ṣe kíni láti máa fò sókè láti fẹ́ máa wojú Olúọmọ torí pé ìròmí tó ń jó lókè onílù ẹ̀ wà sálẹ̀ lábẹ́ omi tó ń lùlù fún so definitely mo fẹ́ kẹ́yìn ọlọ́gbọ́n kẹ́ brainstorm kẹ́ dẹ̀ rí pé kẹ́ reason kẹ́ rí pé Sego gangan ló ń dá wàhálà lẹ̀ now
ẹ wá lọ wo ẹ tó mú pistol ìbọn ọlọ́pàá. Now Zaria ò lè produce bọ̀bọ́ yìí ló máa wà pẹ̀lú Zaria tún fọ o ẹ̀yin èèyàn lè já mi o tẹ́ bá tún ní mò ń parọ́. Bọ̀bọ́ yìí ni mò ń sọ pé ajá géjẹ ajá Zaria géjẹ tó ń pè ní Ìṣọ̀lá Kúkú ajá Zaria géjẹ ṣó ti yé. So bọ̀bọ́ yìí òun ló ń pè rẹ̀ ní second in command di Zaria ṣó ti yé. Bọ̀bọ́ yìí ló wà níjọ́ ìlú ọṣọ blue ló ń fìbọn sábẹ́ aṣọ báyìí tí kò gbé yọ. Náà lẹ́yìn yẹn ló padà ṣe fídíò wọ́n ṣe fídíò yìí fún ọ̀gá wọn Sego ni pé Sego wà lẹ́yìn ẹ̀ ọmọ Òṣòdì là wà bẹ̀tà wà lẹ́yìn ẹ̀ Èkó Sego Èkó Zaria nínú Òṣòdì ń bẹ̀ tẹ́ wá bá wá wo pé ìbọn náà ti ṣe fídíò yìí tí mo dẹ̀ máa padà prove ẹ̀ fún yín nínú hòtẹ́ẹ̀lì Zaria ni wọ́n wà ni wọ́n ti ṣe fídíò yìí. Ẹ jẹ́ tún gbé fídíò yìí wá ẹ̀yin èèyàn kẹ́tù rí kẹ́tù gbọ́ kẹ́kẹ́ gbọ́ dáadáa ni ó yá ẹ lísìn dáadáa o. ó ń ṣàríwo àwọn ní music ẹ bá bẹ ìyá yín ilé òṣà ó lè ṣe ó ṣe ìbọn tẹ́ pé ìyá ẹ máa kú ẹ ṣáàrí. ó ń ṣàríwo àwọn ní music ẹ bá bẹ ìyá yín ilé òṣà ó lè ṣe ó ṣe ìbọn tẹ́ pé ìyá ẹ máa kú ẹ ṣáàrí. ó ń ṣàríwo ìyá ẹ máa kú wàhálà ẹ ṣáàrí. ìyàwó ojú wọn ẹ ṣáàrí ẹ bẹ́ wò ẹ bá bẹ àlọ́ máa bẹ yín kú pa yín ẹ máa kú wàhálà ẹ ṣáàrí. ìyàwó ojú wọn ẹ ṣáàrí ẹ bẹ́ wò ẹ bá bẹ àlọ́ máa bẹ ẹ máa kú Èkó Sego. ilé ìṣe bọ́lísì ìṣó ni ìṣó ìṣó. ṣe bẹ́ẹ̀ ń gbọ́ ṣe bẹ́ẹ̀ gbọ́ nǹkan tó sọ ṣe bẹ́ẹ̀ gbọ́ nǹkan tó sọ màá tún fílẹ̀ fún yín pé kẹ́ tún gbọ́ dáadáa ṣe bẹ́ẹ̀ gbọ́ nǹkan tó sọ àbẹ́ gbọ́ ó ní Èkó Sego Èkó Sego Èkó Zaria Èkó Sego Èkó Zaria tó bá jẹ́ pé Sego fún ara ẹ̀ ò fẹ́ violence ni gbogbo nǹkan yóò ní máa destined yìí now bóyá ẹ̀yin èèyàn bóyá ìjọba tún máa wá wo bọ̀bọ́ yìí níran wọn ò ní gbé Zaria kí Zaria kó produce bọ̀bọ́ yìí. bóyá ìjọba ẹ̀yin èèyàn ibi láti máa wà pé kò sófin mọ́ ní Nàìjíríà tí wọn bá ti lè mú bọ̀bọ́ yìí tó mú ìbọn ìbọn pistol tí wọ́n láísẹ̀nsì fún Zaria ìbọn pistol tí wọ́n láísẹ̀nsì fún Sego tí wọ́n bá ti lè mú bọ̀bọ́ yìí á jẹ́ pé ìjọba kò sọ́lọ́pàá mọ́ Nàìjíríà. kéèyàn jáde broad daylight ní fídíò kó máa ṣe fídíò pé Èkó Sego Èkó Zaria tẹ́ bá bẹ́ eléyìí ò ń ṣe ìṣòro eléyìí o ṣe bẹ́ẹ̀ ṣáà rí fúnra yín ṣe bẹ́ẹ̀ rí fúnra yín again come again àwọn èèyàn fẹ́ wù ẹ́ come again. ó ń ṣàríwo àwọn ní music ẹ bá bẹ ìyá yín ilé òṣà ó lè ṣe ó ṣe ìbọn tẹ́ pé ìyá ẹ máa kú ẹ ṣáàrí. ó ń ṣàríwo àwọn ní music ẹ bá bẹ ìyá yín ilé òṣà ó lè ṣe ó ṣe ìbọn tẹ́ pé ìyá ẹ máa kú ẹ ṣáàrí. ó ń ṣàríwo ìyá ẹ máa kú wàhálà ẹ ṣáàrí. ìyàwó ojú wọn ẹ ṣáàrí ẹ bẹ́ wò ẹ bá bẹ àlọ́ máa bẹ yín kú pa yín ẹ máa kú wàhálà ẹ ṣáàrí. ìyàwó ojú wọn ẹ ṣáàrí ẹ bẹ́ wò ẹ bá bẹ àlọ́ máa bẹ ẹ máa kú Èkó Sego. ilé ìṣe bọ́lísì ìṣó ni ìṣó. ó ń tẹnumọ́ pé lẹ́yìn ò kì í ṣe bọ́lísì o ìṣó lélẹ́yìí o ó ń tẹnumọ́ ṣe ti rí nǹkan tí Sego fẹ́ sọ Èkó dà ṣe ti rí nǹkan tí Sego fẹ́ sọ Èkó dà ṣe ti rí nǹkan tí Sego fẹ́ sọ Èkó dà àbẹ́ẹ̀rí ṣe rí nǹkan tí Sego fẹ́ sọ Èkó dà ṣe rí nǹkan tí Sego fẹ́ sọ Èkó dà
wọ́n ní network is bad. ṣòtúrò àwọn olórí burúkú wèrè kan tún wà níbẹ̀ ní Sego Mata ṣé Sego Mata là ń sọ yìí báwo lẹ́nu mi ò ṣe ní làákàyè. náà ṣó yẹ kéèyàn máa gbébọn jáde kó máa pariwo pé Èkó Sego Èkó Sego Èkó Sego mo kàn fẹ́ kẹ́yìn èèyàn kẹ́kọ̀ọ́ sáré jẹ́ ẹ̀kọ́ brainstorm lórí nǹkan yẹn kẹwò nǹkan tí Sego fẹ́ sọ Èkó dàrè ṣé nǹkan tí Sego fẹ́ sọ Èkó dàrè ṣé nǹkan tí Sego fẹ́ sọ Èkó dàrè à ń sọ fún ẹ̀yin ìjọba governor of Lagos State Babájídé Sanwó-Olú governor yes sir à ń pọ̀rọ̀ yìí lówè kẹ́rẹ́kẹ́rẹ́kẹ́rẹ́ alábọ̀rún máa ń dẹ̀wù bọ kò séwu ẹ mọ nǹkan ayé èèyàn mi ẹ jẹ́ ká jẹ ẹ bẹ́ẹ̀ èyí tó kù tó ní mo fẹ́ kí fídíò yìí gùn jù o tún ṣe ń padà bọ̀ ẹ̀yin tèmi ẹ lọ pàdé mi lórí TikTok ẹ jẹ́ ká lọ sọ èyí tó kù lórí TikTok gbogbo ayé èèyàn yẹn ọlọ́gbọ́n ẹ ṣáà bá mi gé fídíò yìí kẹ́wọ́ pé ẹ wo nǹkan tí Sego tó fẹ́ sọ Èkó dà ẹ wo tí Sego tó fẹ́ sọ Èkó dà ẹ wo ẹ ṣáà tó ń gbọ́n pariwo Èkó Sego Èkó Sego ẹ̀yin ọlọ́pàá Nigeria police tẹ́ bá ti authorize Sego tẹ́ authorize Zaria láti máa mú pistol káàkiri tí ọ̀bọ yìí bá wá lọ bẹ́ẹ̀ tí ọlọ́pàá kọ̀ọ̀kan ò bá arrest Zaria tí ọlọ́pàá kọ̀ọ̀kan ò dẹ̀ pé Sego tí commissioner of police Èkó tí wọ́n pé Sego tí commissioner of police Èkó tí wọ́n arrest Zaria kó lọ mú bọ̀bọ̀ yìí wá kí Zaria lọ mú bọ̀bọ̀ yìí wá tí Zaria ò bá mú bọ̀bọ̀ yìí wá á jẹ́ pé à ní lọ́ọ̀mọ́ ní Nàìjíríà Nigerian police tí bọ̀bọ̀ yìí ò bá ti lè produce ìbọn ọlọ́pàá yìí tó wà lọ́wọ́ ẹ̀ ìbọn ọlọ́pàá tó dẹ̀ fi ń ṣe show ní broad daylight tọ́lọ́pàá ò dẹ̀ rí nǹkan kan ṣe sí á jẹ́ pé Nigerian police mo jẹ́rìí ṣáà má jẹ́ kí n ti sọ nǹkan kan náà I rest my case mi sọ nǹkan kan jẹ́ kí n dúró báyìí náà.